Kú dédé wò ní wo ètò tèní. A fẹ́ jẹ́ kó máa yé wa gbogbo bó ṣe ń lọ àwọn ọmọ aládé. Wọ́n ní àwọn afurasí kan tí wọ́n jẹ́ báńdíìtì, àwọn báńdíìtì agbésùnmọ̀mí. Wọ́n pa ọmọ ológun Nàìjíríà nígbà tó dìrọ̀ ogun mọ́ra ní ìpínlẹ̀ Zamfara. Kò ń ṣe pé ṣe là ń jà yín láyà o. À ń fẹ́ kẹ́bíbọ̀dì mọ̀ pé kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀. Torí ẹlòmíì kò kàn mí wá ti pọ̀ jù. À ń sọ. A mọ̀ pé ìyà tó ń jẹ wá tó bá kárí gbogbo wa mọ̀ ibi tá à ń lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dáàbò bora wa. Bá bá rí nǹkan tó lè kó bá wa lágbègbè wa, ẹ jẹ́ ká ṣọ́ra. A dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, Mùsùlùmí fún ti Ramadan, àwẹ̀ Ramadan tó ń bọ̀ lọ́nà. Àṣà máa wáyé lálẹ́ yìí. Bó tẹ̀ jẹ́ pé àwọn Saudi wọn ti confirm ẹ̀, ṣùgbọ́n wọ́n máa káṣámú lénìí. Ó dẹ̀ ṣe káwẹ̀ náà bẹ̀rẹ̀ lọ́la tí wọ́n bá káṣámú lénìí. Gbogbo wa ibi tá a fẹ́ lọ kí ẹ jẹ́ ká wò fínífíní. Tá bá rí àlejò tá a mọ̀, ẹ jẹ́ ká fura sí wọn. Kó má jẹ́ pé ẹlòmíì á múra bíi pé ẹlẹ́sìn wa tójú òun ló máa bọ́ǹbù wà ń bẹ̀. Ẹ̀mí ta rí ẹ̀mí ò láàrọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Àwọn báńdíìtì yìí wọ́n pa Mùsùlùmí, wọ́n pa Kìrìsìtẹ́nì, kò sẹ́ni tó lè pa. Torí ẹ jẹ́ ká dúró déédéé. Tá bá rí pé àwọn pípù yìí lóòótọ́, àwọn tí Haúsá tó ń ṣarin ṣàbólà, wa agbègbè wa ló ti kún. Pátẹ̀mọ̀ pé àwọn ìjọba wa wọn ò ráyè tiwa. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe ojú lalákọ̀ọ́fin ṣọ́rí. Tá bá rí nǹkan tó lè pa wá lára, ẹ jẹ́ ká ṣèwádìí, ká kígbe síta, ká gbégbèsẹ̀. Torí bí ẹ̀mí àwọn èèyàn yìí ń ṣòfò ní ojoojúmọ́ lórílẹ̀-èdè. Kò ṣe ìdùnnú fún ara, ìbànújẹ́ ńlá ni. Lágbára Ọlọ́run, a ní bọ́jọ́ lọ́jọ́ lọ. A ní tẹnugbó bí ọwọ́. Iléeṣẹ́ Koiki Media, ibẹ̀ náà láti ń dábí ẹdí, ibẹ̀ láti ń fọ̀ bí òwe. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Màá fi àsìkò yìí ké pe gbogbo àwọn ọmọ aládé nílé lóko lájò wípé àwọn èèyàn wa, àwa tá ti kúrò nílé tipẹ́, àwa tá bá wà lágbègbè ibi tí wọ́n ti ń dà wọ́n láàmú, kò bá jẹ́ kó àbá ẹ̀kíní, ìrànlọ́wọ́ tá bá wọ̀ pa lè ṣe fún wọn tí ogun àwọn àjèjì yìí tó ní fi borí wọn. Ẹ jẹ́ ká ṣe é. Ẹ jẹ́ ká ṣe é. Ọmọ ológun tí wọ́n pa ẹ̀sìn, kò sí compensation kan tí Nàìjíríà government fẹ́ ṣe jọ fún ẹbí ẹ̀. Torí ẹ̀mí yìí kò láàrọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ ẹ̀mí wa. Bá ṣe ń gbàdúrà, ká tún máa fi ọpọlọ sí. Àwọn ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ jáde lọ jẹ sàárè náà, ẹ jẹ́ ká wà tàláàtì. Wọn ò ní jí wa gbé o. Torí àwọn ẹlòmíín sọ máa lo àsìkò ààrẹ fi máa ṣiṣẹ́ bí. Àwọn tó máa jí kan nìkan gbé. Àwọn tó máa gba fóònù lọ́wọ́ èèyàn tó máa jalè. Wọ́n máa lò ó. Ṣùgbọ́n gbogbo wa, ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ẹ má jẹ́ ká lose guide. Ṣó ti yé? Gbogbo nǹkan tá bá ń ṣe, ìwọ tó bá jẹ́ pé agbára ò gbààwẹ̀, wọ́n ní kò ń ṣe dandan fún wa láti gbààwẹ̀ Ramadan. Àtúnikáyà bẹ́ẹ̀ ni, kò ń ṣe dandan. Kò kí ń ṣe dandan. Kò ń ṣe dandan fún wa láti gbààwẹ̀ Ramadan. Bẹ́ẹ̀ tún ni èèyàn tó bá ní ọ̀sà, àwọn tó ń tọ́mọ lọ́wọ́, wọn tó ti darúgbó, Ọlọ́run ọba kò ń ṣọba tó le. Ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsí.
ẹ má dẹ̀ tó pé bóyá ẹ róúnjẹ ẹ̀fà ẹ wá máa jẹ́ kiri ẹlòmíì oúnjẹ àwẹ̀ lọ́mọ ní wọ́n ń dá fún wọn wọ́n á ti bẹ̀ gba kádàrá ayé ò ní gba kádàrá wa ayé ò ní gbà ràwọ́ wa o àní jẹ ògo wa móúnjẹ o ẹ jẹ́ ká ṣọ́ oúnjẹ jẹ ẹ jẹ́ ká ṣọ́ ìrìn lágbára ọlọ́run ò ní jí wa gbé o ọmọ ológun tó dẹ̀ kú náà ládùn àwọn ẹbí ẹ̀ nínú ládùn àwọn ẹbí wọn nínú